gbogbo wọn tí ẹjọ́ ṣe bísínẹ́sì tán tówó délẹ̀ tó wá ṣàbòsí lẹ́yìn rẹ̀ ó padà fowó tí o fi ṣàbòsí òun ó padà fi wo àgbákò ni. la'anatullahi. má dalẹ̀ ọ máa ń dalẹ̀ púpọ̀ tówó bá ti jáde ẹnu rẹ̀ ó dùn dáadáa ẹjọ́ máa ṣe pẹ́sipẹ́sì àmọ́ bọ́wọ́ bá ti jáde báyìí wàhálà ti dé. alalikazibina. wọ́n máa lé ọkí ni wọ́n máa lé ọkí ni o gbọ́dọ̀ rà láti ọba ti rà láti báyìí ọmọ ṣe bí wèrè ni. alalikazibina. wọ́tọ̀ jẹ́ tutẹ́lẹ̀ aláti dé báyìí ọba àdìpọ̀ ọba gbé bọ́ọ̀dì yẹn ìbánérí mọ́. máa gbéra ọlọ́mọdé lọ gbéra sẹ́nu dáàfù. la'anatullahi alalikazibina. wọ́n ń ṣe tán bí ó ti ṣe tán. àwọn náà ti ní pílánì fẹ́ni tó lọ́ọ́ ra ń jẹ wá. أعدل ويرى أيا صلاتي أيا سولاتي قتيا صلاتي أيا سوى النجاة لينامي أيا فيض العلوم يا صلاتي سلام على الرفاعي زد سلاما صلاتي أبدا غوث الأنام يا للسماء زينوني أنظر محمد بيوني السماء زينوني أنظر محمد بيوني على الصفا والعرفان أهل ديار زماني أهل القريب زماني جلوني بآل جيراني يا صلاتي خادمكم يا صلاتي خادمكم من مذهبكم فالتواي فيدتكم دوام بسيدي جيلاني شمائل زينوني أنظر محمد بيوني الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. النبي نال مدافع لا يقوى دادا صلى الله عليه وسلم. ẹjọ́ nítorí tọ́lọ́run ẹ̀yin nítò ẹ fi oúnjẹ pínpín yẹn ẹ fi ilẹ̀ náà. ọlọ́run ọ̀dà sàlátù fún ànábì muhammadu الله عليه وسلم. مولانا أمير الكل الله تعالى عنه. اغفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار. ẹ bá mi wí torí ọlọ́run. يا ربي يا غفار. اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله هو الله أحد ما أصاب لم يكن له كفوا أحد. mo kí gbogbo àwọn bàbá tí wọ́n ń bẹ níkàlẹ̀. سلام عليكم سنة نبوية. سلام عليكم. adébíyèsí ẹ bọ́ sọ́dọ̀ mi yà yín. سنة نبوية. bẹ̀rẹ̀ láti rí ibi tó ti bẹ̀rẹ̀. bàbá wa àgbàlagbà tí wọ́n ń bẹ níkàlẹ̀ mo kí yín púpọ̀. سلام عليكم سنة نبوية. mo kí bàbá wa al-Imamu. سلام عليكم. bàbá wa níyì. سنة نبوية. mo kí yín púpọ̀. سنة نبوية. mo kí àmìhù wa tí wọ́n sọ̀rọ̀ tó fún wa nísìn. سلام عليكم سنة
نبوية mo kí gbogbo bàbá tẹ́ wà ní kálẹ̀. سلام عليكم سنة نبوية èmi ò morúkọ kẹ́ foríjì mi. سنة نبوية mo fà Nábì wa Muhammadu. سنة نبوية إجابة bàbá wa ọ̀nẹ́rẹ́bù Adésọjí Ọlásọjí mo kì í. فرد على كل مسلم bàbá wa former president Òjìkùtù mo kì í. سلام عليكم bàbá lọ́jà. Nkuniyi mo kì í. Sunnatun nabawiyyatun. Bàbá wa Alhaji wa ní Mashaun àwọn ni chairman of the occasion. Salamun alaykum sunnatun nabawiyyatun. Mo tàtàrà àwọn tí mo kí. Mo kí gbogbo ẹ̀yin mayiyan tẹ́ wà níkàlẹ̀. Sunnatun nabawiyyatun. Maulana Sheikhu Nasiru Ajọwana ni Sunnatun Al-Kabari. nabawiyyatun. Mo kí Alebi Oṣù. Salamun alaykum. Ọba tó fi ń ṣe ọ̀ṣọ́ wa nínú Ìsìlámù ẹ̀ ní kánjú kú. Sunnatun nabawiyyatun. Ẹ̀ ráwọn èèyàn ti sàmì jákujàku. Sunnatun nabawiyyatun ijabatuhu. Àjíwá Kudusu Onímọ̀lẹ̀ mo kí ọmọ ìyá mi àtàtà. Faridun ala kulli muslimin. Mo kí ọ̀gábùnmi mo kí yín àwọn tèmi lónìí. Ijabatuhu faridun ala kulli muslimin. Yín sì hàn yín lè mọ̀ lónìí kí n tó lọ yín sì gbà nǹkan. Ijabatuhu faridun ala kulli muslimin. Bàbá wa tí a mọ̀ nù wa níjókòólẹ̀ yìí mo kí yín. Salamun alaykum. Mo kí àwọn ọmọ ìyá mi tí wọ́n dúró tì mí Mukadasi. Sunnatun nabawiyyatun. Ilé òjì bára kan Ìlọrin kan ní. Sunnatun nabawiyyatun. Gbogbo nǹkan ní sì ń bẹ́lẹ̀. Sunnatun Ọba tó fi yín sẹ̀san fún wa ikú òjijì ò ní yà wá. nabawiyyatun ijabatuhu. Mo kí Abíọ́lá Ijabatuhu faridun. Badirudini. Faridun ala kulli muslimin. Ikùn tí ẹ̀gán ti ju tèmi lọ. Ijabatuhu Ní kọ̀mpútà fi lè yí ayé. faridun ala kulli muslimin. Kí ló wọ́n jòkó ni. Ijabatuhu faridun. Ọwọ́ àjòkó lẹ̀ òfin rògbọ́n jòkó lẹ̀ ò lè dìde. Ijabatuhu faridun ala kulli muslimin. Ó ṣeun. Ijabatuhu faridun ala. Salamun alaykum sunnatun nabawiyyatun. Àjíwá Tajudeen Balógun mo kì í. Sunnatun nabawiyyatun. Zamani mo kì í. Sunnatun nabawiyyatun. Zamani. Ṣé ń lọ lọrin lálẹ́ yìí fa? Ijabatuhu faridun ala kulli muslimin. Mo kí Abdulgani olórí ẹbí mo kí púpọ̀. Ijabatuhu faridun ala kulli muslimin. Mo kí
ẹ̀yin olóríire tẹ́ wà níkàlẹ̀. Salamu alaykum. ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà níkàlẹ̀ gbogbo yín ni mo kí bí ọba yàtọ̀ fẹ́mi pẹ̀lú yín ọlọ́run ojú tó máa dà ní. Sunnatun nabawiyyatun. sínà náà bẹ́ẹ̀ Sunnatun nabawiyyatun. Barakallahu fikum. Ijabatuhu faridun. mo kí àwọn ẹ̀yà mi ó débẹ̀ ó dẹ̀rọ̀. Ijabatuhu faridun. gbogbo àwọn ọmọ yín wọ́n yanjú. Ala kulli muslimin. gbogbo ẹni tí ń bá ń bẹ yín àyín tí ò fẹ́ jẹun ọ̀tá rẹ̀ nínú kọ̀mpútà village yìí kó bá yòbó ànábì lẹ́ẹ̀mẹ́ta kẹ́rin. Ijabatuhu faridun ala kulli muslimin. tọ́píìkì tí wọ́n fún mi ní kọ̀mpútà village lónìí. Salamu alaykum. ṣé ń bá mi sọ̀rọ̀ ni. Sunnatun nabawiyyatun. òun náà ní òdodo. Iyakumullah. ẹ̀yin tẹ́ ń gbé oúnjẹ wáyé ẹ jọ̀ọ́ torí tànàbí Muhammad. Sunnatun ẹ dákun ẹ jọ̀ọ́ torí tànàbí Muhammad. nabawiyyatun. Ijabatuhu. òdodo. Iyakumullah. sẹ́mi tí ẹni wá sọ̀rọ̀ lọ́hùn ṣé mo lódodo. Idha urifa. Iyakumullah. ẹ̀yin tẹ́ fún mi ní tọ́píìkì náà sẹ́yìn náà lódodo ṣe lóòótọ́. Iyakumullah. àwọn tá a fẹ́ ṣe wá sí fún tẹ́ jókòó tẹ́ fẹ́ gbọ́ mi ọlọ́run ló mọ iye rọ́tẹ́ lómi ti pa kó tó dé àyín lónìí. Allahu akbar. sáwà náà sá lódodo. ọlọ́run a máa bínú sí gbogbo ẹni tí bá pa irọ́. irọ́ kì í bímọ re àbí kó bí òfò fún yàn. Allahu akbar. irọ́ kì í bímọ re àfi kó bí àgbákò fún yàn. lọ́lọ́wọ́n ọba ẹlẹ́kẹ́ ọlá ní fi ń sọ fún wa nínú alukurani wípé badali isti'aza wal basmala la'natullahi ala al-kadhibin. A'udhu billahi minash shaitanir rajim. La'natullahi ala al-kadhibin. ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí ọlọ́run ní gbogbo òpùrọ́ láyé gbogbo ẹ̀kẹ́ rẹ̀ àsànrọ́ ni. La'natullahi ala al-kadhibin. ọlọ́run ní gbogbo òpùrọ́ láyé ọlọ́run níbi dandan wọn ọlọ́run kó máa bá gbogbo ẹni tí máa pa irọ́. La'natullahi ala al-kadhibin. gbogbo ẹni ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó bá ń pariwo ọlọ́run pé Allahu Akbar. La'natullahi ala al-kadhibin. La'natullahi ala al-kadhibin. anabi wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. ẹ bá ń yòbó anabi dáadáa. Sallallahu alayhi wa sallam. ẹni bá yòbó sí ọlọ́run dáadáa ọmọ òní kú mọ́ lọ́wọ́. Sallallahu alayhi wa sallam. ní kọ̀mpútà La'natullahi. village ẹni bá yòbó sí ọlọ́run dáadáa yọ máa tàtà jèrè. Sallallahu alayhi wa sallam. ẹni bá La'natullahi. yòbó anabi dáadáa yọ máa tàjẹ́ ẹgbẹ́ rẹ̀ lọ. Sallallahu alayhi wa sallam. ní kọ̀mpútà village ẹni bá yòbó anabi dáadáa olè oníjà sọ́ọ̀bù rẹ̀. Idha ma shi'ta fi. má lọ bẹ̀. La'natullahi ala al-kadhibin. lánàtúlá gbogbo wa náà ni ẹwí Kùránì o. La'natullahi ala al-kadhibin. ọlọ́run ní òfò àtẹkùn àtàgbákò kó máa bá gbogbo ẹni tí bá máa parọ́ láyé. La'natullahi ala al-kadhibin. ẹ sì rí wípé inú ọjà kọ̀mpútà village láwa yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ La'natullahi ó sì kún fún kínní ala ó kún al-kadhibin. fún kínní
kadhibina. ó kún fún ẹ̀dá mi ló ń fa. La'natullahi 'alal kadhibina. ìrọ́pọ̀. La'natullahi 'alal kadhibina. ẹni bá fẹ́ fi nǹkan gidi sínú tí ẹsẹ̀ yìí tí wọ́n ń kó kalẹ̀ yìí lálẹ́ yìí kó yóò bá nábì wìtìwìtì kiri. La'natullahi 'alal kadhibina. anabi wa Muhammadu. La'natullahi. agba àdísì yẹn wá látọ̀dọ̀ Muawiya wa Waqi'u anil A'mash. 'alal kadhibina. عن أبي قريب عن شقيق عن عبد الله بن مسعود قال رسول الله صلى الله عليه وسلم La'natullahi 'alal kadhibina. Ànábì ní àwọn tí wọ́n gba àdìsí yẹn wá ni mo kà síwájú yẹn. La'natullahi 'alal kadhibina. Ànábì ní alaykum bis-sidqi ó dọ̀wọ́ yín pẹ̀lú kẹ́ ẹ máa sòótọ́. 'Alal kadhibina. fa inna as-sidqa yahdi ila al-birri wa inna al-birra yahdi ila al-jannati. La'natullahi 'alal kadhibina. La'natullahi 'alal kadhibina. Ànábì ní gbogbo ẹni tí bá sòótọ́ láyé òótọ́ yẹn yóò máa gbé lọ bí ire. La'natullahi tóòtọ́ bá sì ti gbé yẹn lọ bí ire ó di kó tọ́ wọn gbé yẹn wà lìjánà. 'alal kadhibina. Ànábì wa wọn dákẹ́. La'natullahi. wọ́n ní wa iyyakum wal kadhiba ó dọ̀wọ́ yín ẹ rọra pẹ̀lú irọ́ pípa. 'alal kadhibina. fa innal kadhiba yahdi ilal fujuri. 'alal kadhibina. Ànábì ló dọ̀wọ́ wa pẹ̀lú ká máa purọ́. La'natullahi 'alal kadhibina. torí irọ́ pípa a máa mú ni ṣòfò a máa mú ni ra òfò a máa mú ni gúnlẹ̀ ṣẹ́bù tí ó fò yọtọ̀ bá parọ́ ni ó máa dùn. La'natullahi onímọ̀lẹ̀ yọtọ̀ yẹn bá ń pa irọ́ yóò máa dùn. 'alal kadhibina. àmọ́jọ́ tá a sì rí onírọ́ ọba tú ó rí i pé ìwọ náà ó rí i pé kí ni mo wá ṣe báyìí sí. 'alal kadhibina. La'natullahi 'alal kadhibina. wa innal fujura yahdi ila an-nar. La'natullahi àgbákò sì máa tiyàn wọnú náà jahannama ni. 'alal kadhibina. Muslim ni wọ́n gba àdìsí náà wá nínú àdìsí 6805. La'natullahi irọ́ pípa ẹja jìnnà sí ntòótó mọ́sọ̀kò tó. 'alal kadhibina. ẹlòmíì pákéjì lásán ní lò láyé bọ́ ọ bá lè lo pákéjì pẹ̀lú rọ́ ọ padà ya wèrè lọ́nà ọjà ni o. La'natullahi 'alal kadhibina. La'natullahi 'alal kadhibina. ẹ bá ń yòbó anabi wa Muhammad. La'natullahi 'alal kadhibina. ẹ yòbó ń ṣe ọlọ́run dáadáa. La'natullahi. irọ́ pípa ni ò tí ì jẹ́ lómi ò débi tó yẹ kó dé láyé. La'natullahi ò tí ì tó gèlètè ó ń mí fún. 'alal kadhibina. bẹ́ẹ̀ bá lè purọ́ púpọ̀ bí rọ́bà pọ̀ púpọ̀ yóò máa di àwọn oore àlùbáríkà tó yẹ kó wọlé fún nínú. La'natullahi 'alal kadhibina. La'natullahi 'alal kadhibina. ìdá orífàlì ìsánù bí kadhibi lamu yazal. Iyakumullah. ládàá sí kadhaban wa in kana sadiqan. Ladannasi kadhaban wa in kana sadiqan. bí ẹlòmíì lè parọ́ dé máa bá gbé òkú tó ti kú kalẹ̀ tó bá pa irọ́ òkú òun lè dìde. Idha urifa al-insanu bil-kadhibi lam yazal. ẹ bá yín òbó ń ṣe ọlọ́run. Ladannasi kadhaban. má parọ́ mọ́ irọ́ rẹ ti pọ̀ jù. Idha urifa al-insanu gbogbo gbèsè ayé rẹ lórí irọ́ náà ni. bil-kadhibi lam yazal. ntọ́ tó bọ̀pọ̀ tó ntọ́ jẹ́ ọmọ
pọ̀ jẹ́ àwọn tí ó padà wá ṣàánú rẹ̀ wọ́n rò pé o ti tó bẹ́ẹ̀ o ti tó bẹ́ẹ̀. بالكذب لم يزل لدى الناس كذابا. àwọn ọ̀rẹ́ mẹ́ta kan bẹ àwọn tí mo mọ̀ ní o. عرف الإنسان. àwọn méjì àwọn ò lásìkí tó ẹnìkẹta wọn. بالكذب لم يزل. ẹ ń gbọ́ mi dáadáa. بالكذب لم يزل. ẹnu a little change tọ́lọ́ ń wá fún yóò tún máa fi yóò máa fi ṣakọ yóò máa fi ọ̀pẹ́rẹ́sì àwọn tí wọ́n jọjọ́ rẹ̀ ké méjèèjì yòókù táwọn ò ní tó. إذا عرف الإنسان بالكذب لم يزل لدى الناس كذابا. lápèjúwe tó bá ra fóònù bóyá ó rà ní bíi 20,000 tó bá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ wọn ò ní 5,000 dépò tí wọ́n ní 10,000 àbí 20,000 tí wọ́n fi rà. بالكذب لم يزل. yóò tún wá bà wọ́n nú jẹ́. بالكذب لم يزل. a ní ọ̀rẹ́ wa fóònù rẹ̀ yìí mà rẹwà púpọ̀ yóò ní bẹ́ẹ̀ ni ẹ mọ iye tí mo rà ní 100,000 mo rà bá. لدى الناس كذابا. lórí irọ́. لدى الناس ó sáà máa fi bà wọ́n nínú jẹ́. كذابا. gbogbo ẹni tí bá fi orí ọwọ́ ẹ̀ tí bá fi bà ọ̀rẹ́ rẹ̀ nínú jẹ́ gbogbo ẹni tí bá fi orí ọwọ́ ẹ̀ tí bá fi bà ọmọlàkejì rẹ̀ nínú jẹ́ orí tiẹ̀ náà padà dẹ́kun gbẹ̀yìn ni. لدى الناس كذابا وإن كان صادقا. ń bẹ́ẹ̀ nù tiwa náà ta wáyé àyín nǹkan tó ra 10 naira ó máa pè fáwọn ọ̀rẹ́ rẹ̀ 100 naira. عرف الإنسان eré rẹ̀ dàrú. بالكذب لم يزل. eré rẹ̀ yá dànù. بالكذب لم يزل. ó ra nǹkan 10 naira yàrá àwọn ọmọ yẹn tí mo ra ni 150 naira mo rà. لدى الناس kí wọ́n lè ronú kó má lè débi tó ti ra ń tọ́ ra òun ni. لدى n ti fẹ́ náà nù. الناس كذابا وإن كان صادقا. لدى الناس كذابا وإن كان صادقا. àwọn ọ̀rẹ́ mẹ́ta tí mo wí wọ́n wá jọ ń bọ̀ láì mọ iye ọdún. إذا عرف الإنسان àwọn ọ̀rẹ́ méjì yìí wọn ò bínú oore tọ́lọ̀ ń ṣe fún tòun ti bí tí máa ń fọ oore ọwọ́ rẹ̀ bí tí máa fi bà wọ́n nínú jẹ́. بالكذب لم يزل. wọ́n máa fi tọ́lọ̀ ń ṣe fún ọ ní dẹ̀ra wọ́n máa fi gbẹni tí ò ní tó súnmọ́ wọ́n máa fi bànú jẹ́ mọ́. لدى الناس كذابا. kí wọn náà má bàa padà pa ẹran ìbànújẹ́ champion kò sí champion láyé لدى الناس كذابا. kò sí champion láyé o current champion ló wà bọ́ bá ń sáná gbogbo rẹ̀ bá ń sáná lónìí tẹlomiin náà ń bọ̀ tí ó tún sáná ju tiẹ̀ lọ lọ́la. لدى الناس كذابا وإن كان صادقا. ìwọ nìkan kọ́ la dáyé fún o lè mú gàrí sùn lálẹ́ àná mọ́júmọ́ tòní kó sì dọ̀la kó control billion. عرف الإنسان بالكذب. tani máa ṣe bẹ́ẹ̀ الله. ẹ dá mi lóhùn ní computer village. عرف الإنسان بالكذب. wàláhì ẹ dá mi lóhùn dáadáa. عرف الإنسان. ta ló fẹ́ control billion lọ́dún yìí kọ́dún yìí tó kanlẹ̀. عرف الإنسان. àwọn tí wọ́n ń ṣe street boy lánàá ẹ̀wọ̀n tí wọ́n dà lónìí agbára kọ́ òògùn kọ́. بالكذب لم يزل. kò sí tí wọn náà lè dìbò ọba ti lò ó tọ́. بالكذب لم يزل. bẹ́ẹ̀ bá lè parọ́ púpọ̀ ọba lè parọ́ púpọ̀ tó ọba fi rọ́pò gbogbo nǹkan jọ ọ padà sunkún lórí rẹ̀ ńjọ́ kan. لدى الناس كذابا وإن كان صادقا. لدى الناس كذابا وإن كان صادقا. irọ́ fìrọ̀lẹ́ ìrẹ́ ọ̀rẹ́ mi. عرف irọ́ tó ń pa ní الإنسان. òtí ìjọ ránú láti jọ yìí. إنسان بالكذب لم يزل. irọ́ tó ń pa kí ayé gbogbo ń tó tọ́ ló mọ̀ ló tó ọ̀rẹ́ yìí ló bá lọ sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì yòókù pé lọ́dún yìí màá lọ Mọ́kà ẹ gbọ́sẹ̀ عرف الإنسان lọ́dún yìí òun ó lọ Mọ́kà بالكذب لم يزل. gbogbo ọ̀rẹ́ tí wọ́n bá sọ oríire fún ẹ
tó o bá dunnú sí oríire tiẹ̀ náà ti dé nìyẹn. بالكذب لم يزل àmọ́ wọ ọ̀rẹ́ tí wọ́n bá yọ̀ fún ẹ pẹ̀lú oríire tó o bá banújẹ́ ó padà banújẹ́ gbẹ̀yìn náà ni. بالكذب لم يزل لدى الناس كذابا. inú àwọn ọ̀rẹ́ méjèèjì táwọn etí ẹ̀ rí nǹkan rà bí tí mo rí nǹkan rà náà tẹ́lẹ̀ táwọn yẹn ń gbọ́ mi ṣá. فالإنسان táwọn kì í rí nǹkan rà bíi ti rí nǹkan rà tẹ́lẹ̀ wọ́n tún wá gbọ́ kó fẹ́ ṣe kiri yóò tún lọ Mákà inú wọn wá dùn sí ara wọn yọ sí inú wọn yọ sí ìwọ̀n wò wọ́n báyìí pé pẹ̀lú pé mo fi Mákà mo sọ fún wọn pé mo fẹ́ lọ Mákà nínú wọn tó ń dùn báyìí. فالإنسان Ọlọ́run bọ́ ọ bá wà nípò kan lónìí agbára rẹ kọ́ ló fi wà ń bẹ̀ o. بالكذب لم يزل kó rọra tẹlẹ mọ́ níwọ̀nba لدى الناس ìwọ náà ní tẹ́lẹ̀ kó tó ní lónìí. بالكذب لم يزل Ọlọ́run ò ké ọ tẹ́lẹ̀ kó tó ké ọ lónìí. بالكذب لم يزل wá máa rántí àná pẹ̀lú àìké ọ̀tá àti ìké ọ. máa rántí àná látara àwọn tí ò tí ké wọn náà tí ò tí ké tán bẹ lábẹ́ rẹ lónìí má sọ̀sọ̀ kú sọ sí wọn. بالكذب لم يزل لدى الناس torí owó tẹ́lómi ní ó ti sọ̀rọ̀ bànújẹ́ fún ọmọ mi tí ń bẹ lábẹ́ rẹ̀. بالكذب لم يزل pé àní ìwọ ọmọ oníran kíran yìí بالكذب لم يزل torí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀. لدى الناس كذابا torí ọlá rẹ torí iyì rẹ torí ipò rẹ torí ipò láì mọ yẹn ṣọ́ọ̀bù ní àyín. لدى الناس كذابا وإن كان صادقا tọ́lọ́hún tí ní o máa rí ṣe tó lè pa fíùsì rẹ̀ níjọ́ kan لدى pẹ̀lú الناس ìgbéraga àti irọ́ tí máa ń bẹ lọ́wọ́ rẹ̀. كذابا وإن كان صادقا Ibrahim ó kí ọ púpọ̀ ó ṣeun. حسب الكذوب من البلية ó sọ fún wọn gbogbo òlú ti gbọ́ pé ọ̀rẹ́ wọn kẹta tọ́lọ́hún kẹ́yìn yóò ṣe kíni ẹ dá mi lóhùn. حسب الكذوب من البلية ẹ dá mi lóhùn dáadáa pé yóò lọ Mákà. بعد ما يوكى عليه làwọn méjèèjì àwọn náà ní ẹnìkan táwọn náà máa ṣàdúrà fún متى أسيئت كذبة lẹ́lẹ́gbẹ̀ẹ́ kẹ́jẹ́bù tiwọn. من غيره ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní o نسبت إليه ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní àwọn tó ṣẹlẹ̀ sí àwọn tí mo mọ̀ ní. عرف الإنسان wọ́n bá lọ ṣàdúrà fẹ́ ní ìyẹn ńjọ́ kan lọ́ba nítọ́ ẹni òun bá ní àdúrà tẹ́ ṣe fún mi ń jò ní Ọlọ́run òun rí ìsìtìjábà pọ̀ gbà kí lẹ fẹ́. بالكذب لم يزل Ọlọ́run ọba ńlá ọba Ọlọ́run لدى ọba tí ó الناس sírù rẹ̀ láyé èèyàn ní máa ṣèrègùn Ọlọ́run kì í ṣèrègùn. لدى الناس كذابا ìwọ tó ń ṣèrègùn tó máa ń sùn ọ sùn tó máa harun bíi katapila لدى الناس كذابا ọtún falala لدى الناس كذابا tó lè sùn kó o má jí mọ́. لدى الناس pẹ̀lú owó rẹ pẹ̀lú ọlá rẹ pẹ̀lú iyì rẹ pẹ̀lú ipò rẹ pẹ̀lú gbogbo nǹkan. لدى الناس كذابا bá ń sọ̀rẹ́ńdà ara rẹ fọlọ́run pé Allah الله wàláyé wí bẹ̀ dáadáa الله wàláyé wí bẹ̀ dáadáa. الله ó dẹ̀ yẹ ká rántí last year pé COVID-19 ọlọ́run ló mọ iye èèyàn tó ṣe léṣe kò ṣe ẹlòmíì léṣe ó pa ẹlòmíì sínú sàárè kò pè mí pẹ̀lú rẹ ọ̀ ń jẹ ọ̀ ń mu ọlọ́run tó dá ọ sí lọ́dún yìí àìmọye òjò rọ̀ tilẹ̀ ti mú lẹ́nu gbàtà bẹ̀rẹ̀ Ramadan yìí ọlọ́run ló mọ iye àwọn tó tún ti kú àwọn míì ò tún kú ká tó sọdún. الله kàn sí báyìí fẹ́ Allah الله akọ ẹlòmíì pọ̀ ọmọ wa gara àmọ́ bàbá rí àwọn ọmọbìnrin tó fọwọ́ gbé lẹ́kẹ̀ẹ́jọ́ tọ́fọwọ́ kọ́ ọlọ́run nísìn ọba bó ti mọ náwó rẹ̀ bí alákàn ọmọ náwó bí alákàn ni a ní ọ̀nàwó fọlọ́run ọ̀wá sọ̀wọ́ kúdúrú bí ọ̀wọ́ èkúté bí èkúté ti ń jẹ kúlí. Allahu akbar. nasa kasara sọlọ́run fọlọ́run dá o sí pé Allah. Allah. ọba tí o sírù rẹ̀ láyé. Allah. ọba bẹbẹ kú bẹ. Allah. ọba tí o máa bẹ. Allah. bàbá olówó yìí ní àdéhùn tẹ́mi sì ní fún yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹjọ́ máa rìn lóhùn mi kí n rán lọ Mákà. onífàlì ẹ̀ńsánú bí líkẹ́ ìlàwọ̀ yazal.
làwọn ọ̀rẹ́ bá sọ fún wọn pé Mákà tẹ́tẹ́ mẹ́nu kan yẹn ọ̀dà. بالكذب لم يزل ọ̀rẹ́ wa kẹta Ọlọ́run ti bò àṣírí títí ẹ̀ yóò lọ Mákà. لدى الناس كذابا ìbẹ́ lọ́hùn làwọn náà ń bẹ lọ́hùn Ọlọ́run sì ti gbàdúrà wa náà lónìí báyìí. وإن كان صادقا bàbá olówó ni ó dá ẹ lọ sọ fọ́lẹ̀ kẹta yín náà ipò Ọlọ́run ti ṣe Mákà títí yín náà lọ́dún yìí. ẹjọ́ lọ ni. لدى الناس كذابا gbogbo ẹni tí ń bá ní ó pariwo Ọlọ́run tí ń bá ń pariwo Ọlọ́run gbogbo àfàtó rẹ yóò kú dànù lónìí. وإن كان صادقا ṣé oògùn ṣe ifá tó ń ṣẹ́ ní gbọ́kànlé o lọ́jọ́ máa ṣẹnu yọ̀dọ̀yọ̀dọ̀rọ̀ gbọ́dọ̀ ń tóbi dáadáa. الله أكبر àbí kí ní tó máa mú lára lẹ́wọ̀n الله أكبر àbí gbẹ́rẹ́ rẹ̀ yọgbà yá láyà gbẹ́rẹ́ yọgbà yá láyà ọṣẹ yọgbà yá láyà òkú lẹ́gbẹ̀ẹ́ Kùránì lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run. الله eré oògùn náà dàrú. أكبر oògùn mo ní o dákọ̀ Allah asilu mi ní alaha ya alahu ilaha lókè láti arakatolè àmúzátì ìlàlámi tàrífì túnmọ̀ sókínàtì wà ó ní kìmọ̀tì láàmú fi láàmì lè wúlà ní ìtìká ìsàkínì wà ó ní kìmọ̀tì láàmú fi láàmì sàníyà ní kẹfẹ́rẹ́tì ìsàmìmárì. ọba yẹn ló fún wọn lẹ́nu tó ní ọmọ fi sọ̀rọ̀ tí ò gba dátà rẹ̀. الله أكبر لا شبيه ọmọdún pèsè ọmọdún owó tó ń dájọ lójoojúmọ́ ọ̀sán dátà ọ̀rà kírẹ́dìtì ọ̀sẹ̀ gbogbo ẹ̀ bó o lówó lórí fóònù kò wúlò bó o lówó lórí fóònù o ò lè sọ́ọ̀bù bó o lówó lórí fóònù o ò lè Twitter o ò lè Instagram o ò lè Facebook o ò lè WhatsApp o ò lè. الله أكبر لا شبيه kò sí tó lè ṣe ń bẹ̀ Ọlọ́run wá ní ó máa sọ̀rọ̀ kò béèrè owó ó ní ó máa rìn kò béèrè owó ó ní ó máa rí náà kò bá yẹ pípẹ́ẹ̀dì tó ń sanwó lórí rẹ̀. الله أكبر لا شبيه Ọlọ́run bá ń béèrè owó lọ́wọ́ wa ká tó rí náà ni ibo òun tan náà òun rí náà torí pé òun rówó pípẹ́ẹ̀dì san Ọlọ́run bá ń béèrè owó lọ́wọ́ rẹ̀ kó tó rí náà ẹlòmíì ó ti jú lóṣù kan kò ní yájú. الله yóò bá wà lù kọ̀ǹpútà fi lè jí báyìí ní ọ̀rẹ́ mi tó lówó jákòjájọ kí ṣe tìrókó tẹ̀lé ọ lónìí torí wọn bí dàkò lówó tí ó fà fọ́lọ́. الله أكبر ọba mi ò béèrè owó yẹn lọ́wọ́ rẹ̀ òun rí náà ló fi ń jalè orí náà ló fi ń ṣàbòsí orí náà ló fi ń rí rọ́pa orí náà ló fi ń lọ kílọ̀bù ńlọjọ́ gbẹ́sẹ̀ ńlọjọ́ gbẹ́sẹ̀ òun fi ń sáná wọlé máa sáná àdínì máa sáná. الله bọ́ ọba sáná tó ọba fi tọ́lọ́hún fún ọ ọjọ́ gábé wọnú náà ni o. الله أكبر ìjọ gábé mbẹ́ni ẹ̀ máa jó wọnú náà já nàmà. àmọ́ ìta wa rí lónìí ní kọ̀ǹpútà fílẹ̀jì yìí àkókò wa lọ́mọ àlìjánnà bàbájọ́ máa àlìjánnà bàbájọ́ máa ẹ̀jẹ̀ sókè kẹ́yọ̀ fún ẹ̀nẹ́bí lẹ́ẹ̀mẹ́ta kiri. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله أكبر لا شبيه بمثله. ẹ dákun torí Ọlọ́run ọ̀dọ̀ wa pẹ̀lú rọ́ pípa. عرف الإنسان. a bá kó lọ́dọ̀ bàbá olówó táwọn ń ṣàdúrà fún ajiwa Potus onímọ̀lẹ̀ anábíoṣù wọ́n kó lọ́dọ̀ rẹ̀ ọ̀wá ni ẹja ń yàdọ̀ ọ̀rẹ́ wa kẹta kálọ̀ yọ ayọ̀ Mákà tiwa náà fún pé Ọlọ́run ti ṣe tiwa náà àjọ màràbọ̀ ọdún yìí ni. بالكذب لم يزل. ẹlòmíì ya eléri ibú débi wípé òun nìkan ní máa fẹ́ fún òun lóore sí láyé. عرف الإنسان بالكذب لم يزل. kò ní fẹ́ kẹ́lòmíì ò gbà yìí kò ní fẹ́ kẹ́lòmíì ò ríru oore tó ń ṣe yẹn kò ní fẹ́ kẹ́lòmíì ò ríru oore yẹn ṣe. لدى الناس كذابا. bí kò jẹ́ pé òun nìkan náà lòun nìkan wọ́n ṣe máa lé oṣù lè máa jẹ́ ìwọ nìkan. لدى الناس كذابا. ọba tó fún ẹ yẹn ó lẹ́lòmíì náà tí ó tún fún tó pọ̀. وإن كان صادقا لدى الناس كذابا وإن كان صادقا. wọ́n bá dọ́dọ̀ rẹ̀ wọ́n ní ìrọ̀ rẹ̀ wá oríire tiẹ̀ ló kan tiwa náà yìí. عرف الإنسان yíyọnu ta yọnu sí tiẹ̀ náà lọ́lọ́run fi yọnu sáwa náà yìí. بالكذب لم يزل. máa yọnu sóore ẹlòmíì ló fi róore. bó o بالكذب bá máa yọnu sóore ẹlòmíì ò lè róore. èèyàn kọ́lé
ó dùnnú sí èèyàn ra mọ́tò ó dùnnú sí èèyàn sí ṣọ́ọ̀bù gidi tẹ̀sẹ̀ sí ṣọ́ọ̀bù gidi nínú kọ̀mpútà village ó dùnnú sí olóṣẹ́sọ ni ó bá sẹ́sọ wọ́n lọ sí sálángá. بالكذب لم يزل èèyàn ń soríire nínú kọ̀mpútà village ó ní àwọn bọ́ọ̀ àti ẹ̀mọ́ tí wọ́n tiẹ̀ wá ń lò. قبيح من الإنسان gbogbo ní téèyàn bá léwu lẹ̀ fún máa lò bọ́lọ̀ ń bá ti sáyẹ̀nsì ó sáyẹ̀nsì náà. ينسى عيوبه nítorí òwò náà lọ́ọ́ lò kó wọ́n bí ti rí. ويذكر عيبا في أخيه قد اكتفى ọba tí ò lójútùú كان ذا عقل ọba tí ò lójútùú لما أخذ lójútùú yóò fẹ́ gbọ́n lẹ̀ yóò sì ní káàbúrò máa fẹ́ gbọ́n lówó oúnjẹ. قبيح من الإنسان ẹ̀gbọ́n tó bá sì ya wèrè ẹnu kébi ọ̀pá tí èkú ni ينسى yóò bá عيوبه pàpọ̀ lọ́wọ́ látara àbúrò. ينسى عيوبه yẹ̀fà álù bí múlíkì yìí kí ni máa yẹ̀ ta ó ti wọlé òun ní máa sọ láàrẹ̀. ينسى عيوبه wọ́n bá yọ fún ọ̀rẹ́ wa oore tiẹ̀ ló di tiwa náà. onírú oore wo lẹ́yìn náà ti wúlé oore wo ẹ mà ó ti rò wọ́n pin owó tó bá máa ròyìn pin nítorí oore tí ń bẹ lọ́wọ́ ti tiẹ̀ oore tiẹ̀ náà yóò padà expire عرف الإنسان lójijì yóò díù. بالكذب لم يزل máka fẹ́ lọ lọ́dún yìí irú ọ̀rẹ́ wa máka tó lọ lọ́dún yìí àwa náà fẹ́ lọ. لدى الناس كذابا وإن كان صادقا bọ́lọ̀ ń ti ń ṣe é bá a ti ń gbọ́ ìró dùnú náà lánàá a máa wá sọ fún ọ lẹ́ẹ̀kan náà. لدى الناس كذابا وإن كان صادقا kódà máa wo mẹ́ta ni wọ́n fẹ́ fún wa tó rọ́wọ́n àpá wa mẹ́tẹ̀ẹ̀ta làjọ máa rin àwa lọ́lọ́run ti ṣe tiẹ̀ náà. عرف الإنسان mùkádásì بالكذب لم يزل ló bá bu ẹkún gbà. الكذب ó ní ẹ wá gbẹrẹ kẹta wọn làwọn ò gbà wọn. wákàtí mi sọ fún yẹn mi fi ń tàn yín ni. بالكذب لم يزل لدى الناس كذابا mo ń bóbó yín ni. لدى الناس كذابا àbí bóbó náà kọ́lẹ̀ máa ń pè é lẹ́kọ̀ọ́. لدى الناس àbí bóbó kan. كذابا ìgbọ́ mo ń skáàmù yín ni. ó ní skáàmù yín ni. ìbóbó yìí mo fẹ́ fi bà yín nú jẹ́ ni. ìmọ̀ gbọ́dọ̀ wọn ó gbé nǹkan mi yọ látẹ̀ ìlọ́mọ́kà kankan. لدى الناس كذابا وإن كان صادقا sọma pé àyèmọye bóbó rọ ní bẹlẹ́kẹ̀ tiẹ̀ náà. عرف الإنسان بالكذب لم يزل bó bá ti rí chẹ́ǹjì kan ta ìrí chẹ́ǹjì kan àwọn ọmọ ẹlẹ́sẹ̀ sóòsóòsó sóòsóòsó àwọn ọmọ tí máa ń jẹ tí ń gọ́ọ̀mù tẹ́tí yẹn ó fẹ́ di báyìí. بالكذب لم يزل ọ wà ní gbogbo nǹkan lóní bàbá mi kọ́lé sí lẹ́kì eléri ibú kò ní kankan bàbá rẹ̀ ghetto ni bàbá rẹ̀ ń gbé o. بالكذب لم يزل àjàjà kò rówó díẹ̀ ọlọ́ọ̀ta àwọn tí ọ̀yẹ́ kan tà ọlọ́ọ̀fin tó níhun ọlọ́ọ̀fi bà àwọn tí ọ̀yẹ́ kan fi bà nínú jẹ́ ọlọ́ọ̀fi bà wọ́n nínú jẹ́. ìbànújẹ́ ní ọ̀padà gbẹ́yìn ọ̀rọ̀ tiẹ̀ náà o. بالكذب لم يزل لدى الناس ọlọ́wọ́ lọ́mọ́ka wàláhì làzim ìrònú pé kò lọ́mọ́ka náà ló padà pa ọkùnrin tá a wí. لدى الناس كذابا وإن كان صادقا kí ló bá yé rẹ̀ jẹ́ débi tó bá yé rẹ̀ jẹ́ dé o. بالكذب لم يزل dá mi lóhùn fa. بالكذب لم يزل irọ́ ni irọ́ tiẹ̀ náà pọ̀ òkùnkùn oníkùnkùn nínú wọn mọ̀nú tó mọ àwọn tó ti gbá lójú láàárọ̀ yìí títí dọ̀sán yìí ní ṣọ́ọ̀bù kó tó wá wá sí. stop line ìparọ́ mọ́ ọba parọ́ tó bá dúró tòótọ́ ọlọ́run ó tó ọ. بالكذب لم يزل mo wá ra kiri tanjẹ́ òní yìí ní kọ̀ǹpútà village yíyan mo wá ní àwọn olóríire ọ̀gá bùnmi ń bẹ́ẹ̀ àwọn olóríire àti sọ̀díìkì irúgbà tí ẹ̀jẹ̀ ti fẹ́ ju tàwọn àfáà lọ. بالكذب لم يزل wọ́n tọ̀ wọ́n ti wá ó ti gbá kọ́ọ̀sì adébíyọ̀sù عرف الإنسان ọgbà sọ́sì èsì tún ṣe gbogbo àdúrà ẹ̀nà mi fún. بالكذب لم يزل mo sì tún wà gbádà mo wọ gbogbo ẹ̀. بالكذب لم يزل mo ní mo ti rẹ́ ní ire àtẹ́lẹ́rì fún wọn rí. بالكذب لم يزل ó ti sẹ̀mí nígbò èmi ọmọ. لدى الناس كذابا fóònù tó yẹ kí n rà lẹ́yìn tí ń kí n rà ńgbà tá a tu fóònù àṣẹ́bù fún ní mẹ́mẹ́. لدى الناس كذابا
èmi ọmọ pé wọ́n tún máa fi fùfú àtàmàlà síbi fóònù. لدى الناس كذابا fùfú كذابا لدى الناس كذابا وإن كان صادقا njẹ́ olóma tó kù tó ń tán yàn في الكذب لم يزل njẹ́ olóma tó tán tó ń tán yàn. لدى الناس sòótọ́ lérí ìtọ́lọ́mbá fún ẹ anabi Isa mo ti sọ síbi wá sí nìkan anabi Isa aleyhi salam wa salam n travel pẹ̀lú ọmọ kéwù rẹ̀ níjọ́ kan anabi Isa wọ́n wá débi kan oúnjẹ tí wọ́n gbé lọ́wọ́ ti tán anabi Isa wá sọ fún ọmọ kéwù rẹ̀ èrè ọmọ kéwù mi lọ́ọ́ ra jẹ wá tá a jẹ ọmọ kéwù lọ ká anabi Isa tó dé kọ́mọ akéwì yìí tó dé anabi Isa ti ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ lọ́wọ́ wẹ̀já bisalẹ̀ sàtì àrídìfàtì ọmọ yìí dé pẹ̀lú búrẹ́dì mẹ́ta ebi yìí ti pa ọmọ yìí débi pé ó wá wò pé ọ̀gá mi ní fúnfún bọ́ lọ́hùn sọ̀rọ̀ lọ́wọ́ yìí. في الكذب لم يزل la'natullahi ala al-kadhibin. لعنة الله على الكاذبين àbásìkò ti tó ni لعنة الله àsìkò ti tó على الكاذبين básìkò bá ti tó ẹ̀yọ̀ fún àdébì kí n rí fọ́kàn mi lá mí. لعنة الله على الكاذبين ọmọ yìí wá dé ya bisala sàti àrídìfàtì ó dé pẹ̀lú búrẹ́dì mẹ́ta ẹ dákun ẹ gbọ́ ìtàn tí mo fẹ́ sọ yìí ẹ jọ. لعنة الله على الكاذبين ebi yìí pọ̀ لعنة الله ó bá jẹ ọyọ kan nínú búrẹ́dì mẹ́ta على الكاذبين bí ti ń jẹ ọlọ́run ti fi hàn anabi Isa Jésù Jesus Christ ọlọ́run ti fi hàn. anabi Isa bọ́lá ò sọ̀rọ̀ tán anabi Isa ní búrẹ́dì mélòó ló rà ó ní búrẹ́dì méjì ní gbogbo àwọn tí ó bá sì parọ́ láyé wà láyé náà wọ́n kọ́kọ́ dàpọ̀. على الكاذبين ẹni wàláhi tàláhi wàláhi làálì fọfọ Ọlọ́run búra kíyàn sì máa búra àti àtàyìdá. Ọlọ́run dẹjọ́. على الكاذبين لعنة الله على الكاذبين àbá àti ń pè nǹkan yìí. لعنة الله ẹjọ́ kó ń bẹ. على الكاذبين Ekú sẹ́rẹ́ yìí láàmà jẹ́ lóye, kìí sẹ́rẹ́ yìí náà là ń jẹ ká tó máa bọ̀. Kí lè ṣe báyìí sí títí ẹ̀ bá bí tí fídíò yóò dé ni ẹ̀ máa ń tọ́kàn ni. لعنة الله على Gbogbo ẹ̀ náà lórí irọ́ náà sì ni. على الكاذبين Lórí irọ́. My darling, my hobby, my ìbẹ́pẹ, my sokodo. على الكاذبين لعنة الله على الكاذبين لعنة الله على الكاذبين Anabi Isa ní. الصلاة والسلام من الذي صاحب الرغيف الثالث ta ló jẹ búrẹ́dì kẹta ó ní wàláhi làásì على ó ní ilẹ̀ rọ̀gfẹ̀ ó ní búrẹ́dì méjì ni mo ra الكاذبين ìní wọn wá dààmú Jésù Anabi Isa لعنة الله ẹ dákun ní jọ́táyé dá là ń sọ yẹn o على الكاذبين Anabi Isa ní kó jẹ kan. anabi Isa àwọn náà jẹ tán ẹ kó ti lọ ìrìn àjò sì kù tán lọ wọ́n bá lọ wọ́n dárin omi agbami omi ńláńlá wọ́n fẹ́ kọjá lórí odò kò sì sọ́kọ̀ ju omi tí wọ́n fi kọjá anabi Isa ní kó di òun lásán mú báyìí على الكاذبين ó bá di lásán mú bó ti di lásán mú wọ́n bá rìn lérí omi wọn ò sì tẹ̀rì لعنة الله lọ́mọ tí ń tẹ̀lé Isa yìí ló wá ní ọ̀gá mi ti ní nǹkan tó kọ̀nfàmù tó tó báyìí. على الكاذبين anabi Isa عليه الصلاة والسلام ó ní mo fi ọba tó sẹ omi rọ tá a fi kọjá lórí omi yìí tá a sì tẹ̀rì mọ̀nìlábí sọ ìbírọ̀dì fẹ́fẹ́lì ta ló jẹ búrẹ́dì kẹta mo fọlọ́ ń bẹ̀ ọ́. لعنة الله ó ní wàláhì tàláhì ìlà
ràgẹ́fẹ́ ni ọlọ́run búra pẹ̀lú orúkọ ọlọ́run ọ̀gá mi búrẹ́dì méjì ni. alálìkàtìbín. tẹ́ ẹ bá ríbi tẹ́lòmíì ti ń búra ha ẹ bá ríbi tẹ́lòmíì ti ń mú un lẹ̀ fún yín pẹ̀lú wàláì ẹ ṣe bí gbogbo nǹkan ló ti sọ tẹ́lẹ̀ òdodo ni. lánàtúláì alálìkàtìbín. anabi Isa lánàtúláì. aleyhi salam àyèmáyé mẹ́rẹ́kù ló ṣẹlẹ̀ tànàbí yìí sáfẹ́ ń bẹ̀ ìpọ́lọ́hún tó ṣe ẹ̀rọ fún wa dákunta ló jẹ búrẹ́dì anabi yìí sá bẹ́ẹ̀ láyèmáyé point tí èsè mẹ́wàá Isa sọ pé wàláhì tàláhì búrẹ́dì méjì ni. alálìkàtìbín. wọ́n wá débi kan anabi Isa wá rí i pé ó dàbí pé òpin yà ó dé láàrin wa alálìkàtìbín. anabi Isa wá kó yẹ̀pẹ̀ mẹ́ta jọ anabi Isa pé ó kọ Ọlọ́run pé kí yẹ̀pẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kó ṣe kíni kó di gold lánàtúláì. yẹ̀pẹ̀ di gold tán ọmọ yìí ní yé owó rè owó. lánàtúláì. anabi Isa olówó ni àwa náà la ní alálìkàtìbín. kò sẹ́ni tí ó bá wa jìjà ju owó yìí àwa náà ní àmọ́ bá ti pin lélẹ́yìí wahidatun li ọyọ̀ kan máa jẹ́ tèmi wahidatun laka ọyọ̀ kan máa jẹ́ tiẹ̀ wahidatun li sahibi ar-ragif ath-thalith ọyọ̀ kan máa jẹ́ tẹni tó jẹ búrẹ́dì kẹta tá a mọ̀ ọ́n. lánàtúláì alálìkàtìbín. lánàtúláì alálìkàtìbín. ló bá ní yẹ́sà èwo ló ń jẹ búrẹ́dì kẹta o. lánàtúláì owó bí owó mọdé ìwà ní sòótọ́ rọ̀ alálìkàtìbín. ṣebí torí owó ló fi ń ba tèèyàn jẹ́ ṣebí torí owó ló fi ń pààyàn lẹ́kún ṣebí torí owó tó lọ ń fún ọ ó lò ó ṣe ó sì rí i ṣe ọlọ́run padà ṣe tiẹ̀ náà fún ẹ. lánàtúláì máa jọ lójú máa ṣe fún máa ṣe kíní yẹn fún. alálìkàtìbín. nítòsí ló ṣe fún ó rí i ṣe fún lóòótọ́ àmọ́ ìtọ́lọ́wọ́ ó ṣe fún ọ yóò ju èyí tí wọ́n ṣe fún yàn lọ. lánàtúláì alálìkàtìbín. anabi Isa salatu wa salam. anabi Isa bá kò bá rí anabi Isa mọ́. Allahu akbar. góòlù ọyọ kan kò lè dá gbé dípò tí ó gbé méjì dípò tí ó gbé mẹ́ta ní báńjíjà owó bí wọn náà ti ní kára hàn wọn fẹ́ rajà lọ́wọ́ ẹlòmíì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tóun ní tó ní ìwọ ò sì dín kàkà kó sọ fún ẹni kọ́sítọ́mà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pé ọ̀rẹ́ mi yìí ò ní lágbájá ò ní rà á lọ́dọ̀ rẹ̀ kàkà kọ́ sọ bẹ́ẹ̀ ó tún máa wá sánná ní káàkiri ibi ọba tó ti wá ń lọ káàkiri ó tún lè ṣubú. lánàtúláì kọ́sítọ́mà tuntun wa tún ti lọ kó tó dé. alálìkàtìbín. bọ́ ọ bá dun ẹni ẹlẹ́ni nínú wọn náà rí dùnú nílọ́nà bòmí. alálìkàtìbín. ibi tí ń jìyà ju owó tí ò lè gbé a máa lé ayé ni àníbá tí gbogbo wa ó fi kú. lánàtúláì. gbogbo wa lájọ máa lé mo fẹ́ lówó mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ṣe bá ti máa lé nu títí tá a fi wọnú sàárè. alálìkàtìbín. àwọn mẹ́ta kan bá dé àwọn wọ́n yọjú sí lójijì bí wọ́n ti bá pẹ́ wọ níbi owó yìí bí wọ́n ti yin lọ́rùn bá ti pa síbẹ̀ nù. lánàtúláì. tí máa kányàn tí máa ń parọ́ tí ò bá lóòótọ́ láti pilẹ̀ ikú jàmbá ikú àgbákò náà ni ó padà kú nígbẹ̀yìn. alálìkàtìbín. ọlọ́run fẹ́ sẹ̀sán tiwọn náà àwọn mẹ́ta wọn ló ti dá àwọn ọjọ́ pín sí mẹ́ta náà ni. alálìkàtìbín. wọ́n ní àmọ́ wọ́n tó kéré nù wa lọ́ọ́ ra ń jẹ wa nígboro. lánàtúláì. bọ́ bára ń jẹ dé oúnjẹ tó bára wọn á jẹ á lè lókun á lágbára tá a fi lè gbé tó kálukú gbé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. alálìkàtìbín. ẹ máa wáyé wọn lọ èyí wọn lọ́ọ́ ra ń jẹ. sètáni kósọ́kàn rẹ̀ pé àwọn bọ̀dá mi méjèèjì yìí kọ́ máa yẹ pé ní tí wọ́n ṣe fún ẹni tá a bá bí góòlù yìí náà wọ́n ṣe fẹ́mi náà ọba lọ wá oògùn èkúté ló bá bù sóúnjẹ. alálìkàtìbín. ó bù síbẹ̀ tán àwọn méjèèjì táwọn náà ń dóde pé bó bá dé ahọ́n lè mọ̀ ṣé yóò mọ̀ wá bá wa pín nǹkan ni gbogbo wọ́n tí ẹjọ́ ṣe bísínẹ́sì tán tówó délẹ̀ tó wá ṣàbòsí lẹ́yìn rẹ̀ ó padà fowó tí o fi ṣàbòsí òun ó padà fi wo àgbákò ni. lánàtúláì.
má dalẹ̀ ọmọ ń dalẹ̀ púpọ̀ على tọ́wọ́ bá ti jáde ẹnu rẹ̀ ó dùn dáadáa ẹjọ́ máa ṣe pẹ́sipẹ́sì àmọ́ bọ́wọ́ bá ti jáde báyìí wàhálà ti dé. الكاذبين wọ́n máa lé ọkí ni wọ́n máa lé ọkí ni o gbọ́dọ̀ rà láti ọba ti rà láti báyìí ọmọ ṣe bí wèrè ni. على الكاذبين ìwọ́tọ̀ jẹ́ tu tẹ́lẹ̀ aláti dé báyìí ọba àdìpọ̀ ọba gbé bọ́ọ̀dì yẹn ìbánirí mọ́. على máa gbéra الكاذبين ọlọ́mọdé lọ gbéra sẹ́nu dáàfù. لعنة الله على الكاذبين. wọ́n ń ṣe tán bí ó ti ṣe tán. àwọn náà ti ní pílánì fẹ́ni tó lọ́ọ́ ránjẹ wá ìrànjẹ dé ó gbóúnjẹ kalẹ̀ wọ́n bá yin lọ́rùn wọ́n bá pa òkú di mélòó ẹ̀ dá mi lóhùn. لعنة الله ìkànnìjà máa lọ ìkànnìjà jẹ ìkànnìjà máa lọ jà jẹ àwọn méjèèjì náà bá jẹun àwọn náà bá kú síbẹ̀. على الكاذبين. ẹ wo n tó pilẹ̀ rẹ̀ sẹ́yìn pé sẹ́yìn pé rọ́ ni níjọ́ táyé da láyé ànábì yìí sá táyé da táyé sì dùn táyé ò tí ì rí bó ti rí nísìnyí ẹ wá wo n tó dáyé lónìí ànábì yìí sàṣẹ̀ṣẹ̀ wá padà wá pé akẹ́sẹ̀ kánà dúnìyà báyé wò ti rí náà nì ó lé owó ó lé mọ́tò ó lé lé ó lé dúkìá ó lé gbogbo ẹ̀ bọ́wọ́ rẹ bá tẹ̀ tán náà yẹpẹ̀ náà wọ́n padà dàlú ọ lérí gbẹ̀yìn náà. لعنة الله على الكاذبين. wá sí ti tán ọlọ́run ló wí bẹ́ẹ̀ ó ní gbogbo olùkúrọ́ láyé ó bẹ́mi náà wí gbogbo àwọn ọ̀rọ̀ kéékèèké tá a máa ń pa kọ́lọ́n forí ẹsẹ̀ rẹ̀ jìn wá. forí ẹsẹ̀ rẹ̀ jìn wá. ẹ sàmí. amínà. bọ́ọ̀ bá ti lóòótọ́ ayé rẹ̀ ó máa tò. ayé rẹ̀ ó máa tòrò. lànàbí fi ní kúlil haqqo walau kana murra sòótọ́ bó ti lè kó tọ́ wọn kóró tó wọ́n gbìyànjú kọ́ ọ sọ bọ́ọ̀ bá ti sọ wàláhì ọlọ́run ó tó ọ ẹni bá ní tó fẹ́ béèrè níwájú ọlọ́run kó nìdí láì sàn. قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. bó bá ní tó fẹ́ béèrè lọ́dọ̀ ọlọ́run. bó bá ní tó béèrè wájú ọlọ́run. àwọn ò tó ká ní ẹ dìde fọlọ́run. àwọn ò tó ká ní ẹ dìde fọlọ́run. àmọ́ ọlọ́run tó tó gbogbo nǹkan la ní ẹ dìde fún. àmọ́ ọlọ́run tó ní gbogbo nǹkan tó tó gbogbo nǹkan la ní ẹ dìde fún. àkóbá àdábá ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí gbé ní wẹ̀wọ̀n tí gbé ní ṣòfò tí gbé ní sàgbákò ọlọ́run kó yà wáyà. ọlọ́run yà wáyà gbogbo ẹ̀. ẹ sàmì dáadáa gbogbo aburú tí ó bá wa tí wọ́n mọ̀ fi ní lánàá ló ní kò wá ní mọ́ àgbákò ti ṣe ẹ bá mọ iye ṣọ́ọ̀pù tó ní ẹ bá mọ iye ọ́fíìsì tó ní kọ̀ǹpútà village níjọ́hun bọ́rọ̀ ẹ̀dá bá ti di níjọ́hun ayé rẹ̀ bàjẹ́ nù. ọlọ́mọ fi ní níjọ́hun sọ̀rọ̀ wa láburú o. ọlọ́mọ fi níjọ́hun sọ̀rọ̀ wa láburú ẹ dákun ẹ ṣe àmín. ẹ já sáfì dáadáa. ètò tẹ́ gbé kalẹ̀ yìí dùn mọ́ wa púpọ̀. ètò yìí dùn mọ́ wa púpọ̀. gbogbo wa lásoríire. gbogbo wa lásoríire. ẹ dákun ẹ ṣe àmín. a ṣe àmín dáadáa. a ṣe la ilaha illallah. a ṣe la ilaha illallah. lẹ́ẹ̀mẹ́ta. lẹ́ẹ̀mẹ́ta. wọ́n bá ọlọ́run wọlá pé kò sẹ́ni tó lè bá ọ jẹ ìwọ náà ló lè jẹ. wọ́n la pé kò sẹ́ni tó lè jẹ ìwọ náà ló lè jẹ. gbogbo ẹni tí ń bẹ ń yà yín lónìí ìṣòro ẹnì kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìṣòro ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. gbogbo tí ń jẹ́rìn ẹkún tí ń jẹ́rìn àbànújẹ́ ọlọ́run mọ́sá gbé ìfòwá ọlọ́run. ọlọ́run mọ́sá gbé ìfòwá ọlọ́run yàwá yà. kàṣẹ la ilaha illallah. la ilaha illallah. okùn méjì. okùn méjì. tá a fẹ́ wí. tá a fẹ́ wí. ọlọ́run ẹlòmíì owó ni pírọ́blẹ́mù rẹ̀. owó pírọ́blẹ́mù ẹlòmíì. ọmọ ni pírọ́blẹ́mù ẹlòmíì ò bímọ. ẹlòmíì ò bímọ ni. ẹlòmíì ò tí ì rí ṣe. ẹlòmíì ò tí ì rí ṣe. ẹlòmíì scott ó scott ni. ń gbé lọ́dọ̀ yẹn ni. ẹlòmíì scott ní ibi iṣẹ́ ẹlòmíì scott kákàkiri ni. gbogbo tí ó rí látà. dalẹ́ ó lè mọ́ ju 1,000 lọ. Ọkọ̀ tí ó rí látàárọ̀ títí dalẹ́ tó fi jẹun láàárọ̀ náà ló tún rí. Tòun ti bẹ́ẹ̀ náà, ọlọ́run ti wó bẹ́ẹ̀ náà ni. gbogbo tí ó rí yóò dààmú látàárọ̀ títí dalẹ́ ni ọlọ́run wọlé àánú ramadana tá a wà yìí bọ́ bá kọ òsì mọ́ wa tẹ́lẹ̀ wọlé apá àti ẹ̀jẹ̀ pèrè Wọ́n lápá jẹ́pẹ̀rẹ̀ adúgbò fúnra ọlọ́run bá. gbogbo tí ń jẹ́rọ òsì ọlọ́run mọ́sá gbé fún wa Ọlọ́run ọlọ́run. mọ́tà gbé fún wa gbogbo tí ń jẹ́rọ òsì. ta ló mú kọ́bọ̀ ń bí ìyá ṣe pé òsì ní jẹ́ bẹ́ẹ̀. Òsì ní jẹ́ bẹ́ẹ̀, mo fi 5 naira àtẹ́rí tébùrù ìrí mọ́ ta ló mú. Òsì ní jẹ́ bẹ́ẹ̀. wọ́n mú 5 naira wọ́n ń gbó. Ó wá ń kó lórí pọ̀ márùn-ún. ọlọ́run mọ́sá fi gbogbo wa sínú multi-trillionaire. Ọlọ́run fi wá sínú multi-trillionaire. àwọn kọ̀ǹpútà bìrì jẹ́ wọn ẹ̀ sàmì bá. àlẹ́ fi bílíọ̀nù lẹ́ àfẹ́ bílíọ̀nù gan mọ́. Bílíọ̀nù náà tún gbà mọ́. àwọn owó tí máa ṣe kì í bọ́dì
bẹ́yàn bá lówó lọ́wọ́ kò ní lè jẹun púpọ̀ gan máa ń yọ ọmọ rẹ̀ ní tí ó yàtọ̀ sẹ́ni wèrè. ẹni olùsí. ló máa rẹ́ni múkẹ́múkẹ́ ni. olùsí bá rẹ́ni. olùsí bá rẹ́ni. yóò tàtọ́ sí yín láàrin. yóò tàtọ́ ni wọ̀n rẹ̀. àmọ́ bólówó bá rẹ́ni. olówó bá rí díẹ̀. yóò rọra smile. yóò rọra fojú rí ni wẹ́rẹ́wẹ́ ni. ọlọ́run pèmí sínú ẹni tí ó control tírílíọ̀nìà. pèmí sínú ẹni tí ó máa control tírílíọ̀nìà láyé. ọ̀làlá ilaha illallah La ilaha illallah. ó wá ku ẹyọ kan tá a fẹ́ wí. ó fẹ́ yọ kan náà fẹ́ wí. fọ́ba ẹyọ kan. ó fẹ́ yọ kan. òun náà lọ kan. Òun náà ìjọ lọ kan kan, lérí ìjọ ìjọ kan. kan kò sì kán sí méjì. lérí ìjọ kan rẹ̀ kò sì kán sí méjì. gbogbo ẹni tí ń bẹ ní kọ̀kọ̀ tó lóun ó dojú tì wá. gbogbo ẹni tí ń bẹ kọ́kọ́. ọkùnrin ló jẹ́ ni obìnrin ló jẹ́ ni ọlọ́run bá wa gbé wọn ṣubú. ọlọ́ba wa gbé wọn ṣubú àwọn àfẹ̀yìn wọn lélẹ̀. ọ̀tá tá a mà àtọ̀tá tá a mà. èyí tó fojú hàn náà ta wa àtẹ̀yí tí ò fojú hàn. ọlọ́run bá wa gbé wọn jùkújùkú. máa gbé wọn jùkùjùkù. gbogbo ẹni tí ń ṣàdúrà lónìí tí ń ṣe ámì lónìí tọ́ ọ bá yan di àdúrà rẹ ò lè gbà. bó bá yẹn di àdúrà rí o lẹ́gbà. gbogbo ẹni tọ́ ọ bá ń bájà ọ lọ bá parí ìjà. ọba paríjà kó lọ họ́ọ̀gì ẹ̀ kó di máa sọ fún ti tẹ́. họ́ọ̀gì ẹ̀ kọ́ pẹ́ẹ́kì ẹ̀ tọ́rọ mọ̀ bóyá ó sùn ayé lálẹ́ yìí. bẹ́ẹ̀kì ẹ̀ o mọ̀ bóyá ó sọ ayé láyé yìí. ọlọ́run wọlé ànábì Muhammad. ọlá nàbí Muhammad. orí wa ọlọ́mọdé oníbànújẹ́. orí wa ọlọ́mọdé oníbànújẹ́. La ilaha illallah. La ilaha illallah. ẹni àmì. Amina. Jẹ́kẹ̀ ń gbowó àdúrà mi náà. ẹ jẹ́ àgbàjì wa náà náà ṣe o. Èmi gan sanwó àdúrà. àwọn àbọ̀ sanwó àdúrà. Onírùngbọ̀n bọ̀ àgbọ̀jọ́ sáré bẹ́ẹ̀ jìgìlì kan ló yẹ kí ọ̀nùgbọ̀n rẹ̀ yìí. ìjọba ló jẹ́ tí gbogbo rẹ̀ fi yọ. Bọ̀bá máa gbàdúrà rẹ̀ ti gbà. ìwọ tó bá mọ̀ gbàdúrà rẹ̀ ti gbà. Látọ̀dọ̀ tèmi. látọ̀dọ̀ àwọn àbá wọn. Bọ̀bá máa gbàdúrà rẹ̀ gbà. tó bá mọ̀ gbàdúrà rẹ̀ gbà. Nítòsí béèrè lónìí, Ọlọ́run ti pàṣẹ sí. nítòsí béèrè lónìí ọlọ́run ti fàṣẹ sí. Máa mú owó gidi bọ̀ wá. owó gidi tó ṣe pé. Ájí Kudus, onímọ̀lẹ̀, onímọ̀lẹ̀. alẹ́ bí oṣù. alẹ́ bí oṣù. Ẹ má mú owó tó farabalẹ̀ ní kẹ́ mú wá. owó tó kọ́kọ́ farabalẹ̀ ní ojú kọ́kọ́ wọlé. Owó tó farabalẹ̀. owó tó farabalẹ̀ ní ojú wọlé. Àwọn owó kan bẹ kọ farabalẹ̀ yóò máa ṣe hànàhànà ní. yóò máa ta wàràwàrà bí ìsúkọ́lá lẹ́ni náà ni. Yóò máa ṣe hànàhànà yóò ní. máa ṣe hànàhànà bí àgbàdo tó ń ta ni. Àdúrà tèmi náà ti gbà àdúrà máa jáde tèmi bọ̀. náà ti gbà, máa jáde bọ̀. Má fi rán yàn o. má fi ráyè wọlé fúnra rẹ wọlé kẹlẹ̀. Má fi rán yàn o. má fi ráyè. Máa sọ pé ìrètí ń bẹ lọ́nà tá ń retí. Orin tí a bá fojú kàn kó má parẹ́. Ìrètí àbá. Ẹ wí bẹ́ẹ̀ kí n gbọ́. Orin tí a bá fojú kàn kó má parẹ́. Èyí tí ń bọ̀ lọ́nà tá ń retí. Ọ̀nà yòówù tí ó gbà tí ó fi dé ìmọ̀fẹ́ kún yọrí ìdọ̀nù ẹ̀mí. Àlẹ́ ò máa bá kún yẹ̀rí ìdánlọ́ mi. Bọ́ọ̀ bá ti mú yẹn kalẹ̀ wọn náà máa wí tiẹ̀ náà. Ìrètí àbá fojú kàn. Ìrètí a bá fojú kàn kó má parẹ́. Ìrètí àbá fojú kàn kó má parẹ́. Èyí tí ń bọ̀ lọ́nà tá ń retí. Àtẹ̀yí tí ń bọ̀ lọ́nà tá ń retí. Ọ̀nà yòówù tí ó gbà tí ó fi dé ìmọ̀fẹ́ kún yọrí ìdùnnú mi. Àní máa fẹ́ kó yọrí ìdánlọ́ mi. Máa fẹ́ kó Yọrí ìdùnnú mi. Mọ̀fẹ́ kún yọrí ìdùnnú mi. àní Mọ̀fẹ́ kún yọrí ìdùnnú mi. Ní kọ̀ǹpútà fi lè jẹ́ ẹ̀ bá ní ìwé gbólóhùn yẹn dáadáa bí bàbá tó padà wá lọ́dún tí mo ọlọ́jẹ́ bílíọ̀nì ọlọ́jẹ́ ti bílíọ̀nì ọ̀pọ̀ lọ wá. Àlóore tí a bá fojú kàn kó má parẹ́. ìrètí àbá fojú kàn kó má parẹ́. Èyí tí ń bọ̀ lọ́nà. Bàbá wa Adébára. Àtẹ̀yí tí ń bọ̀ Bàbá wa Adébára. Bàbá dáadáa. Ọlọ́jà rí bẹ́ẹ̀ láti máa fún wọn lẹ́yìn. Abẹ́ ti ń lọ ní. yóò tó pẹ̀tọ́ ìdílé. Màbẹ́ kún yọrí ìdùnnú ẹ̀mí. Màbẹ́ kún yọrí ìdùnnú. Ẹ bá mú ọwọ́ mọ́ ni. Màbẹ́ kún yọrí ìdùnnú ẹ̀mí. Àfẹ́ kún lórí ìdòwò mi. Màbẹ́ kún yọrí ìdùnnú. Àlóore tí ń bọ̀ lọ́nà tá ń retí. Ọ̀nà yóò tí ó gbà tí ó fi dé ìmọ̀fẹ́ kún yọrí ìdùnnú mi. Bàbá kó yọrí
ìdùnnú èmi. Ẹ máa wú bọ́ọ̀rù yẹn ni. Bàbá kò yọrí ìdùnnú. Alẹ́ bí oṣù. Bàbá kò yọrí ìdùnnú. Ẹ wá sí ìyọ̀n fúnra yín. Bàbá kò yọrí ìdùnnú. Bàbá kò yọrí ìdùnnú èmi. Bàbá kò yọrí ìdùnnú. Bàbá kò yọrí ìdùnnú èmi. Alájí wa ni ma ṣe àwọn ọ̀dà. Ẹ má bọ̀. ẹ máa bọ̀ alájú wa ní mọ́tò. Àlórí tí mo lọ ọ̀nà tá ń retí. Ọ̀nà yìí kò tí ó gbà tí. Ilé fún wa. Kọ̀mpútà fìlèjì lẹ́fẹ̀ẹ́ fún wọn kì í ṣèmi.